ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni o. Gbẹ̀gẹ̀dẹ̀ tún gbiná lánàá o. Ibo tún ni o. Nípínlẹ̀ Kebbi ni o. Kí ló tún ṣẹlẹ̀ níbi bẹ́ẹ̀. táwọn mùsùlùmí tí wọ́n ti ń gbàdúrà sínú àwẹ̀ lọ́wọ́ alẹ́ ni o. Nípínlẹ̀ Kebbi lọ́hùn ṣe làwọn agbésùmọ̀mí àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹ̀ ni wọ́n kàn ṣàìdédé yadé lójijì mà ní tí wọ́n sì kàn lu inú mọ́sálásí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn gẹ̀gẹ̀ sáwọn èèyàn. ọ̀rọ̀ dìbò lọ yá mi o. èèyàn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ló sáré gbẹ̀mí mì lójú ẹsẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sì farapa yànnàyànnà. ǹjẹ́ ẹ ti gbọ́. pé kí ni. ǹjẹ́ ẹ ti gbọ́. yàwó. àwọn olùgbé ti ìpínlẹ̀ Oǹdó wọ́n mọ̀ tún yáyá tún yàyà jáde láti fi ẹ̀hónú wọn hàn látàrí ohun tó wáyé àní ìṣẹ̀lẹ̀ láburú tó ṣẹlẹ̀ ní nǹkan bíi ọjọ́ méjì sẹ́yìn báyìí níbi tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ti yabo ilé ìjọsìn níbi tí wọ́n ti ń ṣe ìṣòro jẹ́jẹ́ tiwọn. wọ́n ń ṣe ìṣòro lọ́wọ́. nítorí kó fẹ́ papọ̀ mọ́ tí tó ṣẹlẹ̀. ó fẹ́ fara pẹ́ra wọ́n yabo ilé ìjọsìn wọ́n tún yabo mọ́sálásí. ó túmọ̀ sí kò sí Christian genocide lórílẹ̀-èdè Nàìjíríà náà. wọ́n ṣe ń pa mùsùlùmí náà ni wọ́n ṣe ń pa Kristẹni. àkàntì wàá rí ibi kàkà pé wọ́n yabo ilé àwọn babaláwo kó má lọ fara kásá. ó gbẹnu tán lọ́la àwọn babaláwo wọ́n kàn lù wọ́n ní nǹkan ni. wọ́n tó bẹ́ẹ̀ kọ́ wọ bẹ̀. àwọn ará ìpínlẹ̀ Oǹdó wọ́n ṣe àti gbé nǹkan sókè o wọ́n ti mọ́jú bẹnu orin yìí ni wọ́n ní àwa ò fẹ́ o àwa ò gbà pé wọ́n ti fẹ́ jí àwọn gbé tán. wọ́n ti fẹ́ jí àwọn gbé tán. àwọn tí wọ́n jí gbé mọ̀tò 6 tí wọ́n tó kó wọn wọ nílé ìjọsìn. ṣé pásọ̀ wọn ò níná nú ni. Ọlọ́run ó gbà wá. ǹjẹ́ ẹ ti gbọ́ o. pé kí ni. àwọn Catholic bishop wọ́n sọ kò bákùn gbé ọ̀rọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. wọ́n ní lórí kí ni. látàrí bí gbogbo nǹkan lórílẹ̀‐èdè yìí bó ṣe dẹnu kọlẹ̀ tí wọ́n ń pa àwọn èèyàn wa nípakúpa tí gbogbo nǹkan tó wá le gogogogogo máwọn èèyàn àti jẹun sẹ́nu àti repo sí mọ́tò àti sanwó ilé àti sanwó gbá àti sanwó àwo gbogbo ẹ̀ wá le kókókókó máwọn èèyàn. ẹ wò ó eléyìí tún gbẹnu tán wà bá mi. ó pàkà sọ pé kí ni o. ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyún Bọ́lá Ahmed Tinubu wọ́n mọ̀ ti ṣàlàyé ìgbìgànga ọlọ́pàá torílẹ̀-èdè Nàìjíríà yìí tẹ́lẹ̀ tó fi kọ̀wé tó fi fiṣẹ́ sílẹ̀ olónídìí ńlá ìdí pàtàkì kan tó fi ní ohun òṣìṣẹ́ mọ́ o. Bọ́lá Ahmed Tinubu wa mú bẹbẹnu Ọlọ́run ti ń gbọ́ kó ti ń jàrẹ̀ rẹ̀ káàkiri báwọn kan tiẹ̀ ń sọ wípé bóyá òun ló ń lé o kúrò lẹ́nu iṣẹ́ ó ní kò rí bẹ́ẹ̀ o ó ní fúnra rẹ̀ báyìí ẹgbẹ́ tó fúnra ẹ̀ báyìí ló kọ ìwé o tó sì ní. bóun ò ṣe mọ́ o tábà wọnú ìròyìn ẹ mọ̀ mọ̀ jí. ẹ máa gbọ́ kùnkùn dùn ẹ̀. tó ẹ̀yìn ẹ̀yàn wa tó bá ń gbedé lónìí ràbájì gan àti lónìí gẹ́gẹ́ fín. ẹ wo eléyìí tá a gbé wá lónìí ó kẹnu ó fẹnu ó tún ṣe kí ni. ó tún lọ́ọ̀rìn. ẹ dákun ẹ súnmọ́ bí ẹ bá wọ nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí eléyìí tẹ bá ń gbọ́ pé nǹkan kí sẹ́sẹ̀ ràgó ǹjẹ́ ẹ ti gbọ́ tòní gangan náà ní ń jẹ́ bẹ́ẹ̀ ṣáájú àkókò yín kọ́ ẹ jẹ́ sáré dójú ọjà náà à ń bọ̀ ẹ má yí kó bẹ́ẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣe ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ Capable Herbal Energy Capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe. ǹjẹ́ ẹ ti gbọ́ o pé kí ni Gbẹ̀gẹ̀dẹ̀ tún gbiná lánàá o nípínlẹ̀ Kebbi ni o ṣé mọ̀ pé àkókò tá a wà yìí àkókò Ramadan ni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ni wọ́n ń febi panú tó ìtúnrawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ̀ lórí ọ̀rọ̀ ìgbésí ayé tiwọn àti orílẹ̀-èdè Nàìjíríà yìí nígbà tí wọ́n fẹ́ sínú nírọ̀lẹ́ àná nípínlẹ̀ Kebbi ni o ní agbègbè kan tó ń pè ní Dadinkowa Town Mayama Local Government Area níbẹ̀ ń wà ní ìpínlẹ̀ Kebbi lọ́hùn wọ́n láwọn èèyàn ti péjú
wọ́n ti pèsè wọ́n ti ṣàlùwàlá ẹ mọ̀ bó ṣe máa ń kúnlẹ̀ tó máa ṣe Allahu Akbar wọ́n ní bó ṣe fẹ́ máa ṣe báyìí lójijì làwọn atiláàbí dé o àwọn agbénipa àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni àwọn Boko Haram orúkọ ìyówù tẹ́lẹ̀ máa pè wọ́n ẹ ṣáà ti pè wọ́n nìkan wọ́n ní bó ṣe dé báyìí wọ́n dáná bóbó lẹ̀ o tí gbogbo òróòbọ̀ wọn ti ń rókò lákòólá tí ń dún kùsẹ́kùsẹ́ kódà wọ́n dojú ìbọn ọ̀hún ó dojú ẹ̀kọ́ àwọn tí ń kírun ni o ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìn wọ́n àfi gẹ̀gẹ̀ lórí bẹ̀rẹ̀ sí ní dorí ẹ̀ mú ẹ mọ̀ pé Yorùbá bọ̀ ó ní kójú má rí ibi báyìí nǹkan gbogbo ara lògùn ẹ̀ o kódà ẹsẹ̀ kan làwọn gan lò fóògùn ẹ̀ lánàá tí wọ́n fẹsẹ̀ fẹ́ ẹni orí yọ òdìlé ẹ wò ó èèyàn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sáré padà nù nípa àfọnáfọnṣu lánàá òde yìí bẹ́ẹ̀ sì ni ọta àbọn ó wọlé sí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lára bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti kú àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbé wọn dìgbàdìgbà lọ sílé ìwòsàn tí ń bẹ ní agbègbè yẹn láti rí dájú pé wọ́n fún wọn ní ìtọ́jú eléyìí tó yè koro tó sì yanrantí dáadáa káwọn náà má tún lọ ṣe kíni kó má tún lọ jọ lọ́hùn nípè ẹ wò ó ọ̀rọ̀ yìí gbẹnu tó lánàá òde yìí ó lékenkà bẹ́ẹ̀ náà ló pàkà sọ. ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni o àwọn olùgbé ìpínlẹ̀ Tòǹdó ìyún ò ní Ùsọ̀ community wọ́n mọ̀ jáde lánàá wọ́n tún yáyá wọ́n tún yàyà pẹ̀lú inú ìbànújẹ́ pẹ̀lú ojú tó korò ìpayín keke ni wọ́n mọ̀ fi na bọ́ọ̀dù àti ewé ni wọ́n ti nà sókè tí wọ́n ṣe ìfọ̀hónúhàn wípé àwọn ò fẹ́ o àwọn ò gbà wípé ìṣọwọ́ táwọn agbésùmọ̀mí yìí wọ́n fi ń jí àwọn èèyàn gbé ní ìpínlẹ̀ Oǹdó yìí wípé mọ̀ ti lágbára ju àjàgà ní Ọ̀wọ̀ local government tẹ́ ẹ̀ bá gbàgbé wípé àwọn agbésùmọ̀mí wọ́n mọ̀ ya wọ ilé ìjọsìn kan iyún Celestial Church of Christ níbi tí wọ́n ti ń ṣe ìṣòro jẹ́jẹ́ tiwọn tí wọ́n ń kálẹ́lúyà sọ́ba ọ̀run sọ́ba òkè ni wọ́n ní àwọn agbésùmọ̀mí yìí wọ́n mọ̀ ìjà wọlé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè kàkà kòkòkò oníbàwọn kan wọ́n ṣe ń kó jàlá ní àbáyé làwọn kan ni wọ́n fa sùtánà wọn lẹ́sẹ̀ ni wọ́n bọ́ dànù ẹni orí ìjọba yìí wọ́n ní ó dilé wọn lè ṣe aleluya sáwọn agbésùmọ̀mí ni wọ́n mọ̀ kó àwọn 6 kódà wọ́n ní àwọn 6 báyìí ni wọ́n kó wọnú igbó lọ wò ṣùgbọ́n wọ́n wá lọ́wọ́ à ń bẹ lẹ́yìn ẹnìkan pé yìí ó yọrí bọ níbi tó ti ń kó wọn lọ. ó yọrí bọ mọ́ ọ lọ́wọ́ ó dira ń tiẹ̀ ni. ó dira nù bíbélì. má dira o. ó dira nù bíbélì. ó ní ó yà yọrí bọ o ọ̀rọ̀ yìí ni ó ṣàní wípé àwọn ò wà nígbà báyìí o wípé àwọn tó kù tí wọ́n kó lọ ìyẹn àwọn 5 tó kù wípé kó dákun kó wá nǹkan ṣe sí wọ́n rí wípé àwọn gbà wọ́n padà ṣùgbọ́n ọ̀gá àwọn ọlọ́pàá iyún ti ìpínlẹ̀ Tòǹdó ó ṣàti sọ̀rọ̀ báyìí o ó ní ẹ farabalẹ̀ iyún DSP Àbáyọ̀mí Jímọ̀ ó ní ẹ farabalẹ̀ o gbogbo tó yẹ kó ṣe báyìí àwọn tí ń ṣe ó ṣe wípé ìfẹ̀hónúhàn tẹ́ ìṣe yìí ohun tó tọ́ ohun tó sì yẹ ìgbẹ́jà fi àlàáfíà ká fi ṣe kọ́ràn wọ́n bá tún di méjì kọ́lọ́wọ́ gbà wá o kọ́lọ́wọ́ ṣàbá. bàbá mi ǹjẹ́ ẹ ti gbọ́ o pé kí ni o àwọn bíṣọ̀bù ni o àwọn Nàìjíríà Catholic bíṣọ̀bù wọ́n sọ kò bá kùn gbé ọ̀rọ̀ o sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí bí gbogbo nǹkan ṣe dẹnu kọlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ká sọ̀rọ̀ nípa òṣì tó ti mú àwọn èèyàn ní mùkúmu lórílẹ̀‐èdè yìí ni àtẹ̀lẹ́ tó ti ta wọ́n nítakúta lórílẹ̀‐èdè yìí ni ó ní àbí ká sọ̀rọ̀ nípa báwọn èèyàn ṣe ń kú tí wọ́n ń pa àwọn èèyàn dànù nípa àfọnáfọnṣu oníṣòwò ilé táwọn èèyàn ń san ni pé láti ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti dé tó ti kọ́kọ́ yọ ohun tí ń jẹ́ fuel subsidy owó ìrànwọ́ epo tó ti kọ́kọ́ yọ kúrò báyìí pé láti ìgbà náà ni gbogbo nǹkan ló ti dẹnu kọlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní tá bá tún wá wo náírà wa o náírà sí dọ́là pé a rí i pé náírà náà òun náà ti já wálẹ̀ tán yányányányán ni o wọ́n ní gbogbo nǹkan báyìí ó ń jẹ́ kí ìgbé ayé àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà kó máa mú ìnira dání. àwọn CBCN èyí ò Catholic Bishop Conference of Nigeria àwọn náà ni wọ́n fi gbé ta o kódà ẹni tó jẹ́ president wọn àti secretary wọn èyí ò Lucas Ìwéjùrù Njoji àti Donatus Ogin àwọn méjèèjì ni wọ́n fi gbé ta o wípé ọ̀rọ̀ yìí ó ti ń kọjá àfaradà
wọ́n ní tẹ́ ò bá gbàgbé pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tí Peter Obi tó lọ sí ìpínlẹ̀ Edo lórí ọ̀rọ̀ ADC bí nǹkan wọ́n dì káàmpù síbì kan wọ́n dì káàmpù wọ́n ní gómìnà ìpínlẹ̀ Edo òun náà fẹ́ dì káàmpù sínú ẹgbẹ́ òṣèlú ADC wọ́n nígbà tí Peter Obi ó fi débẹ̀ pé lára àwọn ẹgbẹ́ òṣèlú APC báwọn gangan ni wọ́n gbìnàyà tí wọ́n fẹ́ yanjú Peter Obi wọ́n fẹ́ gbẹ̀mí rẹ̀ dànù tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá àbọ̀n tó ṣe lọ lónírúurú tó bẹ̀rẹ̀ sí yìnbọn kòsàkòsà sára mọ́tò tí Peter Obi tí ń bẹ́nu rẹ̀ orí ló mà kó Peter Obi yọ wọ́n ní gbogbo nǹkan bí eléyìí o pé kò bójúmu ara bí tí ń wò ó mọ́ oyin tá a bá ní ká tún wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tax law wọ́n ní ọ̀rọ̀ tax law tó ń gbé wọlé ní ọdún 2025 yìí pé wọ́n gbọ́dọ̀ fi transparency sí o pé gbogbo bó má ṣe ń gba owó lórí àwọn èèyàn ọ̀nà tówó yẹn ń gbà lọ tí ń gbà bọ̀ kó máa yànnà náà gbogbo ẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kọ̀ọ̀kan léjèèjì. àbá mi ǹjẹ́ ti gbọ́ pé kí ni o ààrẹ Nàìjíríà yìí ìyún Bọ́lá Ahmed Tinubu ó mọ̀ ti ṣàlàyé pé kí ni ìdí pàtàkì báyìí tí ọ̀gá ọlọ́pàá Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí Káyọ̀dé Ẹgbẹ́tòkun tó fi ìwé sílẹ̀ báyìí wípé excuse me sir èmi ò mọ̀ ṣiṣẹ́ mọ́ o iṣẹ́ ọlọ́pàá yìí ó ti sú mi mo ti ṣe débì kan ó fẹ́ lọ fìdí rẹmi. Bọ́lá Ahmed Tinubu wá ti sọ̀rọ̀ síta o ó sọ̀rọ̀ sí ìgboro ayé ó ní kì í ṣe wípé èmi ni mo yọ kúrò nípò ó ní rárá o ó ní fúnra rẹ̀ báyìí ló mú ìwé wá wípé òun ò ṣiṣẹ́ mọ́ o ó sì ṣàlàyé ó ní ìdí tó fi sọ bẹ́ẹ̀ tó fi gbé ìgbésẹ̀ báyìí ó ní wípé torí àwọn mọ̀lẹ́bí òun ṣùgbọ́n ìyẹn gan ni ò wá yé mi Ẹgbẹ́dòkun òyìn náà rẹ̀ náà èwo ni ti mọ̀lẹ́bí ń bẹ ṣé àwọn kan ṣé wọ́n lọ torí kò tiẹ̀ yé mi ṣé wọ́n ń fi àwọn mọ̀lẹ́bí yìí ṣé wọ́n fi ń dẹ́rù bà ni tí wọ́n fi ń dínkòkò mọ́ ni kò yànnà náà. pé bóyá àwọn kan ń dínkòkò máa wọn mọ̀lẹ́bí rẹ̀ náà fẹ́ pa wọ́n dànù. tó bá ṣerú nǹkan báyìí ń pa mọ̀lẹ́bí rẹ̀ ni o. àwọn mọ̀lẹ́bí tí ò tí yọ lẹ́nu lọ́dún kìíní lọ́dún kejì lọ́dún kẹta ṣé wá di àkókò iná ẹ̀ṣẹ̀ wá yọ lẹ́nu. ẹ wo Bọ́lá Ahmed Tinubu ó ṣe àti sọ báyìí ó ti declare yànyán ó ti sọ wípé o ẹ wo Túnjí Dísù òun gangan ni ọ̀gá ọlọ́pàá tuntun lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí òun ti gbọ́ṣẹ́ Túnjí yìí ìyún Dísù yìí ó ti gbọ́ṣẹ́ rẹ̀ wò ó sì fojú oore ó dúró oore wípé ó lè ṣe é wípé ẹni táwọn fẹ́ gangan ní àgàgà wípé yóò ní ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tó mẹ́hẹ̀ yìí òun ló ṣe tètè yan Dísù síbẹ̀ ibẹ̀ ò ní gbófo nígbà tí Ẹgbẹ́tòkun ti yarí wípé òun lọ ẹlòmíì sì gbúdọ̀ wọ síbẹ̀. ẹ wo ẹ̀yin èèyàn àníríjú báyìí lọ lónìí àti dúpẹ́ lọ́wọ́ yín tẹ̀ ń bá wa gbọ́ àdúpẹ́ tẹ̀ ń bá wa wò ẹ ṣe ń bá wa pín káàkiri kódà àwọn òpèrè kẹ̀yìn náà ẹ ṣe ń bá wa fẹ́ràn rẹ̀ àwọn olólùfẹ́ yín ò ní fi yín lẹ̀ o ẹ dákun ẹ tún bá wa pín ẹ máa pín lógúnlógún lọ́gbọ̀n ẹ jẹ́ kó kárí ilé kó kárí oko bẹ́ẹ̀ ni kẹ́sì máa bá wa fi èròǹgbà yín sí abala àríwísí. ẹ wo ọlọ́pàá àsọnù lórúkọ tèmi ẹ̀yin ní ìmọ̀ débà o àwa báyìí lẹ́mọ̀ rí ojú tẹ̀ fi wò wá kò ní fọ́ o bẹ́ẹ̀ ni kò ní di ẹ̀kú fẹ́. tó ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa ó ní ẹ ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ipa ọ̀tá náà ni akí àdéhùn ìjọba ìlọrin lè ti àwọn wá fún yín lónìí bó bá tún ṣe ń lọ lórí ètò yín ètò wa ètò kan tọ́lọ́run ọba mi yọ́nú sí ètò ǹjẹ́ ò ti gbọ́ àtúmọ̀ mú wá sí etí ìgbọ́yín báyìí ńkọ́ ẹ ṣeun tẹ̀ ń gbọ́ Àdàbà ọ̀nà ní àtúngbẹ́ iná ń jó ẹ̀yẹ̀lẹ́gbẹ̀rà ńlẹ̀ Àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awò ló sọ̀ lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.